padà dé èmi pẹ̀lú àlejò mi lájọ máa wọlé. Wọ́n ti wá dé báyìí o, kí ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí? A fẹ́ sọ̀rọ̀ nípa pàtàkì àkókò yìí. Kí ni nǹkan tó yẹ kí a ṣe, nǹkan tó tọ́ tó yẹ káwọn èèyàn ṣe nírú àkókò báyìí tá a bá wà. Irú àkókò wo lẹ̀yin wà nínú ilé yín? Ẹ farabalẹ̀. Adejoke ti bẹ́ẹ̀ tó máa ṣàlàyé ọ̀rọ̀ fún wa lórí kí ni nǹkan tó tọ́ láti ṣe nírú àkókò báyìí. Àlejò mi náà ni pásítọ̀ olùṣọ́ àgùntàn A.S. Dare. Wọ́n wà ní agodo pẹ̀lú mi. Wọ́n máa kẹ́yìn ara lé pé ẹ káàsán. Wọ́n sì tún lè dárúkọ mi. Èmi la tọ́kùn ètò lórí ètò Ká Sálàyé. Ẹ káàbọ̀ sórí ètò Ká Sálàyé. Ẹ ṣeun gan ma. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ èyí tí a tún rí gbà láti wà ní ilé agbára yìí tí í ṣe Kaftan TV lórí ètò Ká Sálàyé. Mo kí ẹ̀yin ará lé. Mo nígbàgbọ́ pé àlàáfíà òun lẹ fi ń wò mí. Mo dẹ̀ gbà ládùúrà pé Ọlọ́run àlàáfíà kò ní fi yín sílẹ̀ lórúkọ Jésù. Àmín. Tá bá sọ nípa àkókò, ẹnìkan àkọ́kọ́ tó kọ́kọ́ fúnyàn ní nǹkan nílé ayé ọ̀nà Ọlọ́run ọba. Ó sì ní nǹkan tó fún wa. Nítorí tó dá mi lójú pé gbogbo àwa ará lé ọ̀nà la mọ̀ àwọn nǹkan tó fún wa kó tó dá wa rárá tó ti fi sí ojúṣe. Ẹ jẹ́ ká wá wò báyìí ní àkókò tá a wà yìí. Kí ni nǹkan tí ẹ rò pé ó yẹ káwọn èèyàn máa ṣe? Ẹ ṣe gan atọ́kùn. Àkókò yìí ó jẹ́ àkókò tó dára. Ó jẹ́ àkókò èyí tí ó ń rán olúkúlùkù wa, pàápàá jùlọ àwọn onígbàgbọ́, àwọn tá gbọ́ Ọlọ́run gbọ́ dáradára. Ó ń rán wa létí àwọn ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Ó ń rán wa létí àwọn ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe. Ó ń rán wa létí àwọn ọ̀nà àti ìgbésẹ̀ tá gbọ́dọ̀ máa gbé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Irú àkókò yìí, àkọ́kọ́ ohun tá a lè sọ nípa àkókò yìí ni pé àkókò yìí jẹ́ àkókò ìfẹ́. Torí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fi ọmọ rẹ̀ nìkan ṣoṣo, ó ṣe kí ni, ó fi ta wá lọ́rẹ. Torí pé ó ń wá ọ̀nà àti so ènìyàn papọ̀ pẹ̀lú òun. Láti ìgbà táwọn baba ńlá wa àti ìyá ńlá wa ti tẹ sàgẹ̀rẹ̀ nínú ọgbà Édẹ́nì. So Ọlọ́run dẹ̀ ń gbìyànjú, ó ń wá àwọn ọ̀nà pé báwo lòun ṣe lè mú àwọn àyànfẹ́ òun ṣe lè mú wọn padà bọ̀ sípò. A ó rí pé láti ìgbà yẹn náà láti bẹ̀rẹ̀ sí ní rí ohun kan tí a ń pè ní ìrúbọ. Ẹni bá ṣẹ̀ tí ò bá sí ìrúbọ kò tíì sí ìdáríjì. Èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ rúbọ pé Olúwa, mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí, ìlànà tó fi lélẹ̀ ni pé mo gbọ́dọ̀ kọ́kọ́ rúbọ irú nǹkan báyìí kí n bá lè rojú rere rẹ. O gbọ́dọ̀ kọ́kọ́ mú nǹkan wá láti tù ẹ́ lójú. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ náà wà nínú ayé nísìn. A gbọ́dọ̀ kéèyàn tó lè débì kan gíga, wàá kọ́ gbìyànjú láṣẹ kíni láti fi tu àwọn tó wà lókè nínú. Ìyẹn ló ń pè ní pé ọ̀kí ń ṣọ́ máa lè. Àwọn wà lókè náà kì í ṣọ́ máa lè. Bẹ́ẹ̀ni, so àkókò yìí ìfẹ́ ni àkọ́kọ́. A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run. A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Ju ara wa lọ. Kìí ju ara wa lọ gẹ́gẹ́ bí ara wa ni. Kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ ẹlòmíràn ju ara rẹ̀ lọ. Ó ní nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. Ẹni tí ò bá nífẹ̀ẹ́ ara rẹ̀ kò lè nífẹ̀ẹ́ ẹlòmíràn. Bó jẹ́ ọkọ, bó jẹ́ aya nínú ilé, tó ò bá kọ́kọ́ nífẹ̀ẹ́ ara rẹ̀, ò lè nífẹ̀ẹ́ ọkọ rẹ̀. Bó bá kọ́kọ́ nífẹ̀ẹ́ ara rẹ̀, ò lè nífẹ̀ẹ́ aya rẹ̀. So ìfẹ́ ni àkọ́kọ́. Kí wá lóhun tó tẹ̀lé? Òun ni ẹ̀bùn. Nírú àkókò yìí, o gbọ́dọ̀ gbìyànjú láti ti máa fún àwọn èèyàn ní ẹ̀bùn. Ẹ̀bùn yìí kò túmọ̀ sí pé ìgbà tí o bá ní nǹkan tó pọ̀ tó wà lákàtà rẹ, bóyá báǹkì rẹ millions ti wà nínú rẹ̀, ṣùgbọ́n àkókò yìí gbìyànjú láti ṣe fún àwọn aláìní. O ní 1,000, o 100 naira ní 100 naira ló lè yọ nínú ẹ̀, òun náà o ti dá sí. Ó ti bọ́lọ̀ ń dọ́gba nìyẹn o. Hallelujah. Pé ìdá mẹ́wàá ní 1,000. Bẹ́ẹ̀ni. 100 naira. Ẹ̀yin ò iyára. Báwa yọ 100 naira yẹn fún yàn. A ní kò ti sàn dá mẹ́wàá nìyẹn o, tún sàn dá mẹ́wàá mọ́. A gbọ́dọ̀ tún lọ síbi tẹ́ ń lọ yẹn. Tá bá lọ dípà. Torí àwọn ará ilé. Tá bá lọ dípà síbi tẹ́ ń sọ yẹn. Ìdá mẹ́wàá wa tá ń dá kì í ṣe fún ẹnìkan, kì í ṣe fún àlùfáà nìkan. Tá ń pè ní àwọn Léfì. Àwọn 4 ló ní. Àwọn wo ni? Ó wà ní Lẹ́fítíkù. Àwọn àlejò, àwọn opó, àwọn ọmọ aláìní bàbá,
àti Léfì. Àwọn mẹ́rin tó lẹ́tọ̀ọ́ sí àwọn ẹ̀bùn wa lé. Ṣùgbọ́n èyí táwọn ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ni pé kò di dandan kó jẹ́ ìdámẹ́wàá rẹ̀. Lẹ́yìn tó ti fún Ọlọ́run ní ìdámẹ́wàá rẹ̀, ó tún lè go extra mile to give to àwọn tó bá wà níta. Sójú abẹ́ ń kó nìyẹn. So bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ti san ìdámẹ́wàá tán màá tún lọ fún yàn ní ìdámẹ́wàá. Ìdámẹ́wàá ọ̀tọ̀ nígbà tí gba 1,000. Ọ̀tọ̀ ni ìdámẹ́wàá. Nínú 9 tó kù yẹn náà ni kò fi fún yàn lẹ́bùn. Bẹ́ẹ̀ ni so ẹ̀bùn fífúnni dẹni irú àkókò yìí ó gbọ́dọ̀ lẹ́mìí ìdáríjì. Ẹ̀kẹ́ tó tẹ̀síwájú lórí pé ẹ̀mí ìdáríjì irú ẹ̀bùn wo èèyàn lè fún yàn torí ó dà pé mo rí flyer yẹn kan tẹ̀ pé ní street feeding. Street feeding evangelism bẹ́ẹ̀ ni. Agbègbè Maryland àwọn ọjọ́ redeem gba máa dá oúnjẹ wọn aṣọ oúnjẹ ṣé street feeding yín tẹ́ fẹ́ ṣe ẹ máa gbé agbada rẹ̀ sí gbogbo ẹ̀ka náà ní àbíbò. Street feeding tí a fẹ́ ṣe yìí à ń lọ láti tan láti kéde ìrere. Láti jáde lẹ́kọ̀ọ́ orí ìtàjẹ́. Bẹ́ẹ̀ ni láti a rí pé nígbà tí àwọn ènìyàn wá bá Jésù lórí òkè tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́tún lósì wọn ò lè lọ wọ́n jókòó Jésù ní òun ò lè fi wọ́n lẹ̀ báyìí kan máa lọ. Kí ni tó ṣe? Kí ni ohun tá a lè fún àwọn èèyàn yìí? Ṣe rí fífún nìyẹn òun ni yóò mú kí ọ̀rọ̀ Ọlọ́run kó ríbi sinmi lé nínú ọkàn wọn. Ẹni tẹ́bi ń patẹ́ ẹni jẹ́ wá kó wá gba Jésù gbọ́ yóò máa yín mú sí yín ni torí pé ẹ ò tí ì kọ́kọ́ mí ti ohun tó ń gan fúnra rẹ̀ nílò. Ẹni tí ò ráṣọ wọ̀ tẹ́yìn dẹ̀ múra tẹ́ kítọ̀pù bí mo ṣe kítọ̀pù yìí tẹ́ wá wọn wájú ẹni pé bẹ́ẹ̀ ni ó ní gba Jésù gbọ́ gba Jésù sínú ayé rẹ̀ ọkọ̀ wò yín ẹ rí mi mo àkísà mo wọ̀ sọ́rùn tí ẹ sọ pé ọ̀nà wo ni èmi náà fi bọ́ èmi náà fi jọ yín máa fi bá yín mu. So irú àwọn nǹkan tí a fẹ́ ṣe rèé ní orú ọjọ́ yìí láti fún àwọn èèyàn láṣọ láti fún àwọn èèyàn lóúnjẹ torí ọ̀fẹ́ àti sóúnjẹ ò bá sí a ó gbé àwọn oúnjẹ yìí sínú àwọn nylon tó yẹ pé ó wà presentable tó yẹ pé àwọn fúnra bẹ́ẹ̀ ni àwọn fúnra wọn tó bá délé at least irú àkókò yìí tó yẹ pé àkókò ọdún ni ẹni tí ò bá rórí ọ̀fẹ́ àti ra ìrẹsì ó lè ṣe ìrẹsì nínú ilé ẹ̀ tí ò sẹ́ni tó máa mọ̀ pé kò rówó àti rà so nípasẹ̀ yìí à ń jèrè ọkàn fún Jésù Kristi àti bẹ̀rẹ̀ sí kíni àti bẹ̀rẹ̀ sí ní fi fún ni so bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo àwa tá a wà nílé kì í ṣe fún àwọn ìgbà tí mò ń sọ nínú àwọn èyí tá a fi sí orí afẹ́fẹ́ mo ní kì í ṣe pé a jẹ́ ọlọ́rọ̀ ṣùgbọ́n a ní oore ọ̀fẹ́ ọrọ̀ nínú Kristi nínú Ọlọ́run níwọ̀nba èyí tó fún wa àtàwọn tọ́lọ́run fi yí wa ká òun lè kíni là ń gbìyànjú àti ṣe kíni fáwọn ènìyàn so ẹ̀bùn fífún ni gbìyànjú láti jẹ́ pé kì í ṣe nípa tówó nìkan ọ̀nà pọ̀ láti fún èèyàn lẹ́bùn ọ̀nà pọ̀ wọnú ìṣúra rẹ ọ̀pọ̀ àwọn èèyàn wà mo wọnú wọ́dúrópù mi fún ọdún yìí mo rí pé mo rá àwọn aṣọ kan tí mi ò tí wọ̀ lọ́dún yìí àwọn kan dẹ̀ wà tí wọn ò tiẹ̀ ní méjì wọn àti ẹ̀rọ wọ́ra yọ̀ kan bẹ́ẹ̀ ni irú àwọn aṣọ yìí gbìyànjú àti kó jáde kúrò nínú wọ́dúrópù ẹ nínú àpótí rẹ wá àwọn tí ó kò ṣe ń lánu pé ní àkókò tá a wà yìí àwọn èèyàn fún àwọn tó nílò nǹkan ní nǹkan mọ́ àwọn tó ti ní náà ń fún ní nǹkan mo sọ ní bí ìjọ Sunday tó kọjá yìí náà mo ní o fẹ́ ṣe birthday mi ò ní kó má ṣe birthday ṣùgbọ́n àwọn tó ń pè wá birthday àwọn tó ti yó ni àwọn kan wà tó yẹ pé wọ́n wà ní kọ̀rọ̀bì kan tó yẹ pé wọ́n sì sọ fún Ọlọ́run ṣó o dẹ̀ gbàgbé àwọn báyìí ìní kó má celebrate gbìyànjú àti celebrate birthday ẹ ṣùgbọ́n jẹ́ kí birthday ẹ jẹ́ pé ó fi ń tu àwọn kan nínú ó ń bú àwọn kan nínú ó lè wò pé mò ń ṣe 50th birthday lọ́dún yìí mò ń ṣe 30th birthday mò ń ṣe 40th birthday ok mo dẹ̀ láwọn ọmọ ọ̀dọ́ kan tó wà láyìíká mi tó yẹ pé ọmọ dáradára ni ó dẹ̀ ń kọ́ṣẹ́ ó yá lọ ra machine fún. ó tẹ̀ mú mi rántí gómìnà ìpínlẹ̀ Èkìtì oṣù yìí ní ọjọ́ ìbí ẹ̀ àwọn ti ń gbáradì wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ ní bàbá fọ̀rọ̀ léde pé ẹ dákun torí Ọlọ́run kò sọ̀rọ̀ àlejò kò sí wẹ̀jẹ̀wẹ̀ mọ́ ohunkóhun tẹ́nikẹ́ni bá fẹ́ fún mi wípé kán sọ di owó àwọn fẹ́ lọ kó fáwọn kan ni ó ní kán máa kó lọ síbẹ̀ kán lọ máa fi sákàǹtì àwọn kan ara ẹ̀bùn náà ni. mo rántí birthday mi kan tí mo ṣe
ilé àwọn ọmọ aláìníyà àti bàbá ni mo lọ. Ọjọ́ yìí omi bọ́ lójú mi nígbà tí wọ́n kó àwọn ọmọ yìí jáde síta níwọ̀n báyìí tọ́lọ́run fún mi lórí ọ̀fẹ́ tí mo kó lọ. kò tiẹ̀ lè kárí. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà, èmi tí mo orí ìkúnlẹ̀ mo wà, orí mi wú, inú mi dùn, mo dẹ̀ mọ̀ pé mo rí ìbùkún gbà lọ́jọ́ náà. ọ̀pọ̀lọpọ̀ ṣé kárí mi là ń ṣe. tó bá tiẹ̀ fúnyàn lẹ́bùn, gbìyànjú jẹ́ kó jẹ́ ẹ̀bùn tí ó fúnyàn kó jẹ́ láàrin ìwà àti Ọlọ́run. ẹlòmíì ó fúnyàn lẹ́bùn tán gbogbo tẹlifíṣàn ayé ni ó gbọ́ ń pa rẹ̀. ẹlòmíì ò fẹ́ fúnyàn lówó, á gbé fóònù ẹ̀ sókè, á yá, mo ń fún ẹni báyìí, mo ń fún lágbájá yìí, mo ń fún lówó. ìyẹn iṣẹ́ ẹ̀bùn Ọlọ́run gan fúnra rẹ̀ ò tiẹ̀ lè dárú ẹ̀bùn náà mọ̀. sórí nírú àkókò yìí gbìyànjú àti ṣe ohun tó yẹ pé yóò múnú Ọlọ́run dùn, kì í ṣe inú ènìyàn nìkan, àbí kì í ṣe pé ó fẹ́ fi kárí mi. so ní ìtẹ̀síwájú àkókò yìí o gbọ́dọ̀ jẹ́ ni tó gbọ́dọ̀ dáríjì ni. a ó rí i pé ńgbà tí Ádámù àti Éfà ti ṣe bàbá ńlá ti yá wa, tí wọ́n ti tasẹ̀ àgẹ̀rẹ̀ nínú ọgbà Édẹ́nì, Ọlọ́run lóòótọ́ bínú sí wọn. nínú ipa ìbínú yẹn ó láwọn ọ̀rọ̀ tó sọ sí wọn nípa ayé wọn, tó pé ìwọ ìyá tó bá máa bímọ nínú ìrora àti gbogbo ẹ̀, ìwọ bàbá tó bá máa jíjẹ rẹ ó gbọ́dọ̀ inú àágùn àti wàhálà ni. ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run tún wá ń wá ọgbọ́n láti kíni, láti fi mú àwọn ẹni yìí, àwọn àyànfẹ́, àwọn tó dá ní àwòrán rẹ̀, láti mú wọn padà. nípasẹ̀ rẹ̀ ó rán àwọn wòlíì Mósè, Èlíjà, Èlíṣà, Jeremáyà, Ẹ̀sáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ó rí i pé pẹ̀lú àwọn tó ń rán yìí kì í ṣe pé wọn ò ṣiṣẹ́, wọ́n ń ṣiṣẹ́, ṣùgbọ́n kò tíì sí ọ̀nà èyí tó fi mú ìdáríjì tó mú ní kíkún. lóòótọ́ àwọn èèyàn fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn, but kò tíì sí ohun kan tó mú ní kíkún. torí ẹ̀ lọ́lọ́run fi ránṣẹ́ ni ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tí à ń pè ní Jésù Kristi, torí pé ó fẹ́ láti mú ènìyàn padà sí ara rẹ̀. bẹ́ẹ̀ gẹ́lẹ́ èmi àti ẹ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú nǹkan yìí ní irú àkókò yìí. ta lẹni tó ti ṣẹ̀ ọ́? ta lẹni tó yẹ pé o ti sọ pé àníṣe ọ̀run là ó ti parí ìjà? wọn kì í parí ìjà lọ́run o. sọ bàbá God di Attorney General. àkótẹ kò tiẹ̀ ṣe ohun tó wà níwájú rẹ̀ tí ó jù yẹn lọ. ó ṣe mí kó. bẹ́ẹ̀ ni, so Ọlọ́run kì í ṣe ẹni tí ó ti ń làjà lọ́jọ́ ìdájọ́ o. béèyàn bá kú lénìí ìdájọ́ yẹn ti dé ní, kò ṣe pé mo máa bá ẹnìkan jà wá bá wa làjà. wọ́n pàdé wa náà níbo. wà lọ lórí ẹlẹ́nu bodè ọ̀run lọ. béèyàn bá ṣe ọ́ gbìyànjú àti dáríjì ẹni, jẹ́ kó kúrò lọ́kàn rẹ. nípa ìdáríjì yìí ìwọ gan fúnra rẹ ń tún ọ̀nà rẹ ṣe níwájú Ọlọ́run ni, torí pé o ò ní fẹ́ kí ohun kan tí ó dàbí ìkọsẹ̀ tí ò ní jẹ́ kírú ẹni bẹ́ẹ̀ wọ ìjọba ọ̀run. tẹ́wọ́ pé mo ní àǹfààní ni mo bá give testimony ẹnìkan tó Ọlọ́run fi ràn án, tó yẹ pé ẹni yìí ó sin Ọlọ́run lóòótọ́ nígbà tó wà nù ayé yìí, ó sìn dáradára. ṣùgbọ́n nígbà tí ẹni yìí kú, lóòótọ́ aṣọ tó wọ̀ aṣọ yẹn mọ́ dáradára ni, ṣùgbọ́n kan wà lára aṣọ náà, ó ní stain kékeré kan wà lára aṣọ náà. ìyẹn wọ́n sọ fún áńgẹ́lì pé wọ́ṣọ mi tí mo wọ̀ yìí aṣọ yìí funfun ni, ó ní ṣùgbọ́n eléyìí ṣe kékeré yìí náà ló wà ní fún mi láyè láti wọ ìjọba ọ̀run. ó ní kékeré tó ń rí yìí òun ni àbàwọ́n tí ò lè fi wọ ìjọba ọ̀run. kí wá ní nǹkan náà? kò lẹ́mìí ìdáríjì. bóyá àbúrò ọkọ rẹ̀ ni ó ṣẹ̀, wọ́n dẹ̀ ti bẹ̀ ó ní àwọn ti gbọ́, ó gbọ́ ni ṣùgbọ́n kò dáríjì. ṣe ríru ẹni bẹ́ẹ̀ kò ní ẹ̀mí ìdáríjì. ẹnirú àkókò báyìí. bẹ́ẹ̀ ni. a mọ̀ pé lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀ ló ń gbóná yiriyiri báyìí. bẹ́ẹ̀ ni. àwọn aráàlú ọ̀nà owó náà fẹ́ gbà láti dáríjì, tó ní tẹ̀sán náírà kókó èèyàn ẹ̀mí ìdáríjì. bẹ́ẹ̀ ni. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn adarí wa náà dèrò. ìwàásù wo lẹ fẹ́ wà fún wọn nípa ilé pé kán dáríjì wọn, kán gbàdúrà fún wọn? ìwà wo ló yẹ pé ó fẹ́ ojú àwọn báyìí. kí èèyàn bá a lè rọ́nà lọ, kéèyàn bá a lè ní ìtẹ̀síwájú, Bíbélì gan ti fi yé wa, ó ní kí a gbàdúrà fún àwọn olórí wa. ó túmọ̀ sí pé tó rà gbàdúrà fún wọn ni ó ṣe rí wa. a lè pè bẹ́ẹ̀, ṣùgbọ́n bóyá pé wọ́n ń ṣe àṣìṣe tàbí wọ́n ń ṣe tó dára,
a gbọ́dọ̀ gbàdúrà fún wọn. Torí ẹ̀ mo fi láìkì irú àwọn ìjọ wa kan tó jẹ́ àwọn orthodox, ẹ bá wo àwọn ìwé àdúrà wọn, ibì kan wà tó pé wọ́n á fi gbàdúrà fún àwọn olórí ìlú. Àkọ́tọ́. Bẹ́ẹ̀ ni wọ́n á gbàdúrà fún olórí ìlú, wọ́n á gbàdúrà fún ọba, wọ́n á gbàdúrà fún àwọn olóṣèlú, gbogbo wọn náà á gbàdúrà fún, torí pé ó ti wà ní àkọsílẹ̀. Àdúrà wa iṣẹ́ tó ń ṣe ni pé irú àwọn olórí yìí bọ́kàn wọn bá ti èyí gbì, Ọlọ́run sọ inú ìwé mímọ́ rẹ̀, ó lóun lòun ní ọkàn ọba àti ìjòyè, ibi tó bá dẹ̀ wọ́n lọ sí kíni ló máa darí rẹ̀ sí. So nípasẹ̀ bẹ́ẹ̀ àwa ti ń dáríjì wọn, à ń fi wọ́n lé Ọlọ́run lọ pé Ọlọ́run bá wa tọ́ wọn sọ́nà o. Ẹ jẹ́ ká wá tẹ̀síwájú ní pẹ̀lú àkókò ẹ ti yànnà náà, ìfẹ́, ìdáríjì, ẹ̀bùn ká máa fún àwọn. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn tún wà. Àkókò ẹ bá sọ torí àkókò wa. Èyí tó tún wà ń bẹ̀ ni sùúrù. Sùúrù. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ní sùúrù. Èrò Ọlọ́run sí ènìyàn dáradára ni, ṣùgbọ́n ẹni tí ò bá ní sùúrù, èrò Ọlọ́run tó ní fún ní irú àkókò yìí kò lè múṣẹ, àbí kò tiẹ̀ lè rí àǹfààní láti wà nínú rẹ̀, láti jèrè rẹ̀. So ní irú àkókò yìí ó gbọ́dọ̀ ní sùúrù, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ní àkókò tá a wà yìí. Àwa ọ̀dọ́, ẹ jẹ́ kí n lò pé àwa ọ̀dọ́ a ò ní sùúrù mọ́. Ohun tá à ń wá ni pé ojú ẹsẹ̀ ohun tá a fẹ́ rà yìí, ohun tá a nílò yìí ó gbọ́dọ̀ wáyé. Ṣùgbọ́n Bíbélì náà sọ ní ẹni tí ò bá ṣiṣẹ́ kò gbọ́dọ̀ jẹun. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ìsìn wọn ò ṣetán àti ṣiṣẹ́. Iṣẹ́ ọpọlọ náà ń ṣe. Bẹ́ẹ̀ iṣẹ́ ọpọlọ kọ́, iṣẹ́ jàǹbá ni. Ìtọ́lọ́run bá tó fún wa nírú ọpọlọ yìí, tán fi ń pa àwọn kan lẹ́kún, tán bá yí ọpọlọ yẹn sí ohun tó dára, ohun tọ́lọ́run ti fi sínú ayé wọn á wá sí ìmúṣẹ. So èèyàn gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ ní sùúrù dáradára. Irú àkókò yìí náà ó rán wa létí pé ọjọ́ ti ń súnmọ́lé díẹ̀díẹ̀. Àgbà ti ń dalẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé irú èmi tí mo kéré níwájú yín yìí, nírú ọdún tó kọjá mo kéré, ṣùgbọ́n nínú ọdún yìí ọjọ́ orí ó tún ti lé kan sí. Ó ti gbẹ́nu sókè sí. So ó ti bọ́ ṣe gbẹ́nu sókè sí yẹn, ó túmọ̀ sí pé -1 ni o. So a gbọ́dọ̀ máa rántí pé ọjọ́ àti sùn, ọjọ́ kan ń bọ̀ tí Jésù Olúwa wa ń bọ̀ tí ó wá kó àwọn àyànfẹ́ lọlé. So nípa sùúrù rẹ ló máa fi gbé ìgbé ayé ìwà mímọ́, èyí tó tẹ̀lé nìyẹn, ìgbé ayé ìwà mímọ́. Torí bó o bá gbé ìgbé ayé ìwà mímọ́, kò sí àǹfààní fúnrú ẹni bẹ́ẹ̀ láti ṣe kíni, láti bó o bá dẹ̀ gbé ìgbé ayé ìwà mímọ́, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ló wà nínú ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ohun rere ló wà nínú ẹ̀. Ìgbé ayé ìwà mímọ́ tí Màríà gbé, tí a ń pè ní wúndíá, òun ni ó fi rí ìbápàdé áńgẹ́lì Gabriel. Torí pé àti rí áńgẹ́lì sójúkorojú, nígbà yẹn wọ́n máa ń wò pé ẹni tó bá ti rí áńgẹ́lì ó ti kú. Ṣùgbọ́n torí pé ìgbé ayé ìwà mímọ́ rẹ̀, ó rí áńgẹ́lì, ó dẹ̀ jí iṣẹ́ ayọ̀ fún. So bó bá gbé ìgbé ayé ìwà mímọ́, áńgẹ́lì tiẹ̀ náà tọ̀ wá. Ẹgbàròyìn ayọ̀. Bẹ́ẹ̀ ni mà. So mo rọ̀ wá ní irú àkókò yìí, ẹ jẹ́ á gbìyànjú láti ṣe ní irú àkókò yìí náà bákan náà mà. Lóòótọ́ inú wa ń dùn pé àkókò ọdún la wà yìí. Ajẹ́ ìrẹsì, ajẹ́ síkìn. Ẹlòmíín pín ìrẹsì tí ò mọ Jésù. Ìgbà kan mo ní bàbá wa kan nínú Olúwa, aṣọ ní tó o bá ti mọ Jésù jọ má gbé ráìsì wá lé mi o. Torí pé ẹni tó àti sísè àti tútù. Torí pé ẹni tó wọ́n ń dunnú lé lórí pé ó ń ṣọjọ́ ìbí tàbí ó wá sáyé láti kú fún àyànfẹ́, ò mọ̀ kí wá ní àǹfààní tó ń pín. Ẹ̀kọ́ pàtàkì lélẹ́yìí o, mo torí tuntun mú lórí káṣálà. So nípasẹ̀ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ kọ́kọ́ mọ ẹni tó tiẹ̀ ń ṣe àjọyọ̀ lé lórí. Ǹjẹ́ òun gan dá ọ mọ̀? Ibì kan sọ nínú ìwé mímọ́, ó láwọn àgùntàn mi wọ́n mọ̀ mí, èmi náà sì mọ̀ wọ́n. Ṣùgbọ́n ṣé ìwọ Ọlọ́run dá ọ mọ̀? Ṣé mi Ọlọ́run dá mi mọ̀? Mo rò ládùúrà pé Ọlọ́run á dá ogo wa mọ̀ lórúkọ Jésù. Àmín. Wọ́n máa ń kàn sí wálé agodo pé kára ń dọ̀ wọ́n ní ká wá máa kẹ́rù wa lọ. Ó dá mi lójú pé ó mà ti tó 6 tó wà dárúkọ báyìí sí 7. Orí àkókò ni ọ̀pọ̀lọpọ̀ ló wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ń bẹ̀. Pàtàkì jùlọ bẹ̀ ni pé a ti kẹ́kọ̀ọ́ nípa irú àkókò yìí, nǹkan tó tọ́ láti ṣe òní wọ́n yànnà náà fún wa yìí. Èyí tó bá èmi wí, tó bá ẹ̀yin wí,
tó jẹ́ pé tó so wá pọ̀ mọ́ aládùúgbò wa àbálábàgbé pàápàá jùlọ ìtàn sọ gbẹ̀yìn wọ́n tó mọ́ lọ́hùn mo gbé rẹ̀ sí délé mi o bẹ́ẹ̀ ni ẹni tó ń ṣàjọyọ̀ ẹ̀ ò mọ̀ kò mọ̀ ẹ́ ẹni mímọ àwọn àgùntàn tèmi àwọn àgùntàn mi sì mọ̀ mí ẹlòmíì bọ́ bá gbóhùn ọlọ́run gan ọlọ́run bá ń gbọ́ wọn ti ẹ̀ gbọ́ wọn gbọ́ téèyàn dípò tọ́lọ́run ní títí eléyìí torí ìdí eléyìí òun ni a ṣe ní ká wá sọ nípa pàtàkì irú àkókò báyìí nǹkan tó tọ́ láti ṣe wọ́n sọ nípa ẹ̀bùn káfí lè kásẹ̀lẹ̀ pátápátá ẹ̀bùn tẹ́ ẹ fẹ́ pín fáwọn èèyàn yìí èmi ní kẹ́ sọ àdúgbò tẹ́ ti fẹ́ ṣe ṣùgbọ́n ibo lẹ ti fẹ́ ṣe gan Èkó ní Ìbàdàn ní Ọ̀yọ́ ní Ìjẹ̀bú ní Ògùn àbí Bàdágìrì àbẹ́pẹ́ kan mọ́dárúkọ àdúgbò. Ibi tí Ọlọ́run ń darí wa sí ní ọdún yìí ó ní Ìjẹ̀bú ní Ògùn State. Ìjẹ̀bú púpọ̀. Bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú pọ̀. Àwọn tó bá gbóhùn Ọlọ́run ní ọmọ ibi tó wà gangan. Ó súnmọ́ Jẹ̀bú ni ó súnmọ́ Jẹ̀bú ni pàtàkì ní kí n má dárúkọ àdúgbò torí ìlú náà ló ń náà. Ìlú ni ìlú náà ló ń náà. ó yẹ pé àwọn tó tọ́ sí gan wọn ní rí gbà. torí pé bó dọjọ́ yẹn tá a pín gan a ó jẹ́ mọ́ nǹkan yìí ó wà fún àwọn tí ò ní ni tí wọ́n bá mọ̀ pé ó wà nírúpò tán àwọn tí ò ní wàá gbà tó bá tó ó wà nírúpò àti fúnni tó wá tún gbà ègún ni àdúrà tó máa ẹ jẹ́ kí n lo ìtẹ́ sọ ṣùgbọ́n kán lè mọ̀ pé kì í ṣe àdúrà ìdàkejì ni o ṣùgbọ́n tó Ọlọ́run wọ́n gbọ́ fúnra mọ̀ pé tí mo lọ gbà yìí mo lè fi fún èèyàn. Àdúgbò náà ní ìjọ wa ní Ìlàdó ibẹ̀ gangan la fẹ́ lò láti dúró sí láti pín fáwọn èèyàn àti láti ṣe ìrere kì í ṣe páńpó lówó a máa ń gbé káàkiri ni ìgbà yẹn ló kàn. ṣé wọ́n jẹ́ pátápátá ẹ̀ báyìí ó jẹ́ pákókó ọdún nìkan lè ń pín kì í ṣe àkókò ọdún nìkan ni mo máa ń pín ó máa ní àkókò kan ọjọ́ birthday mi mo ń pín ẹ̀bùn mo pe ọjọ́ yẹn ní World God's Instrument Day ọjọ́ ohun èlò Ọlọ́run lágbàáyé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tí Ọlọ́run ń lò láti ràn wá kì í ṣe ìjọ o kì í ṣe ìjọ ṣùgbọ́n à ń kéde ìrere fún àwọn ènìyàn nípasẹ̀ ohun gbogbo tí Ọlọ́run sí kíni tó fi jíǹkí wa. ọ̀dọ́dọ́ pé mi náà máa mọ́jọ́ bí mi máa fi ṣe nǹkan fáwọn inú mi dẹ̀ máa dùn sí. tó ara ilé àlejò báyìí lọ ẹgbẹ́ àti sáré pé irú àkókò báyìí a máa gbé àwọn àkànṣe ètò wa sórí ètò Ká Sálàyé ìtàtúmọ̀wá lónìí ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ó dá lójú pé gbọ́dọ̀ láti kẹ́kọ̀ọ́ kan àbí méjì pàápàá jùlọ nípa ìfífúnni ẹni tí ò gbọ́ lọ́n kó mọ̀ gbé rẹ̀ sí dọ́dọ̀ mọ́dẹ̀ tún fi ọjọ́ bí ń ṣe wẹ̀jẹ̀ wẹ̀mú tó tọ́ Jésù lọ́kọ́ dágbọ̀jẹ̀ wẹ̀mú lẹ̀ nínú Báíbù olókọ́kọ́ dá a lẹ̀ nígbà tó bọ́ 5,000 bẹ́ẹ̀ ni. bíbọ́ yẹn kì í ṣe lásán ó ti kọ́kọ́ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn tó wá fi oúnjẹ yẹn ó fi dì wọ́n mú dára pé ó fi kápò ẹ̀ pé kí ọ̀rọ̀ yẹn kó lè sòsò rere nínú ayé wọn. àwọn kan area boys nígbà yẹn ní area boys ti wà kí wọ́n ti kẹ́kẹ́ eléyìí àdúpẹ́ púpọ̀ ní àyíṣẹ́ ọlọ́kà àyíṣẹ́ àwọn tá a gbé kalẹ̀ náà àdúpẹ́ èyí tẹ́ gbé kalẹ̀ fún mi dúpẹ́ tí mo jẹ́ tó sì yó mi àbẹ́mi mo gbé kalẹ̀ fún yín fún àṣẹ kò jẹ́ títí ìgbà mìíràn tí wọ́n bá mi pàdé bàbá kí púpọ̀ ẹ ṣeun gan àmín onímọ̀ grace amen 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 amen. gbẹ̀yìn ara ilé bákan náà gbogbo pátápátá àkúwọ̀ àṣekù ọdún ó dìgbà kan náà.